wo bí ọjọ́ Friday ló máa ń bá mi ṣiṣẹ́ yìí kí ló fẹ́ bá mi lọ wá lọ gẹ́ẹ̀tì bọ́kẹ̀tì omi kò sówó lọ́wọ́ ẹni òòrà láàánú ni òòrò lóore ni òòrò olùrànlọ́wọ́ ni òògbọ́jà alẹ́ ọjà yín ò tiẹ̀ ta àmì ìkórìíra wà lára ẹni promise and fail ń dà ẹ́ láàmú ni bá mi lọ gẹ́ẹ̀tì omi tó tó ẹ wẹ̀ tó bá ti gẹ́ẹ̀tì omi bẹ́ẹ̀ ni wàá bá mi ra ìṣáná kí ló máa ń pè bá mi gẹ́ẹ̀tì ìṣáná ọjọ́ Friday ló máa ń wẹ ìwẹ̀ ilé yìí o lè wẹ̀ láàárọ̀ o lè wẹ̀ lọ́sàn o lè wẹ̀ anytime bu iyọ̀ díẹ̀ sínú omi yẹn wọ́n wá mú ìṣáná yẹn mi ní kó lọ gẹ́ẹ̀tì láìta o dẹ̀ lè gẹ́ẹ̀tì láìta wá láti ẹni wọ́n wá mú ìṣáná yẹn wá wá ṣá wà ní bí mo ṣe tó bá ti ṣá ìṣáná yẹn báyìí wà ní pé gbèsè ayé mi tán lónìí tó wá sì ṣá báyìí wà á ju ìṣáná yẹn sínú omi yẹn wà á ṣá mi wà á ṣá gbogbo ìṣáná tó wà ní pálí kan tán wà á tún ṣàṣà náà mi wà á ní lẹ́ni ìmọ̀ bọ́ lọ́wọ́ ogun wà á tún ṣá mi lẹ́ni ìmọ̀ bọ́ lọ́wọ́ ogun ẹjọ́ lẹ́ni ìmọ̀ bọ́ lọ́wọ́ ogun àìsàn tó máa fi ṣá ìṣáná yẹn tán tó bá ti ṣá ìṣáná yẹn tán pálí ìṣáná yẹn bá mi lọ tọ́jú ẹ̀ iṣẹ́ mi la máa fi yẹn ṣe oníṣẹ́ kan ti máa fún ẹ inú pálí ìṣáná la máa ń kó sí so bá mi tọ́jú pálí ìṣáná yẹn kò yẹ inú omi tó tó ẹ wò ti buyọ̀ sí o ti ṣáná yẹn sí wá bá mi dìde àárọ̀ Friday ló máa ń wẹ̀ ẹ́ àbí àbọ̀sùn àbí kó ṣáà ti jẹ́jọ́ Friday ọjọ́ agbára wọ́n wá bọ́ sí balùwẹ̀ wọ́n máa ń fi omi ìṣanra ni ó máa bù ṣáná yẹn náà mọ́kẹ́ tó bá fẹ́ bù láti ìsín lọ àìní kó tán gbèsè kó tán kí n rí àánú gbà kí n rí aláàánú kí n rí olóore kí n ṣe kò ń gé oore kí n ṣe kò ń gé àánú ló bá mi ṣiṣẹ́ yìí ó mọ̀ pé mi kì í fún ẹ lófo iṣẹ́ oníṣáná yìí lọ try ẹ kó lè mọ̀ pé kí ni o bèbè ọwọ́ tó máa bá mi pin ò ní sọmọ nù láṣẹ Ìdùmarè àmín.